fọwọ́ sí ju ẹlẹ́ bàbá wọn. Ẹni sọ̀lẹ́nu ó sàpò ìyàpọ̀. Ẹni tó sọ̀lẹ́nu ó sàpò ìyàpọ̀. Ọmọ Yorùbá má má gbàgbé orísun rẹ̀. Ọmọ Yorùbá má má gbàgbé orísun rẹ̀. Ọmọ àlè ló ń fọwọ́ sí ju ẹlẹ́ bàbá wọn. Ọmọ àlè ló ń fọwọ́ sí ju ẹlẹ́ bàbá wọn. Ẹni sọ̀lẹ́nu ó sàpò ìyàpọ̀. Ẹni tó sọ̀lẹ́nu ó sàpò ìyàpọ̀. Ọmọ Yorùbá má má gbàgbé orísun rẹ̀. Ọmọ Yorùbá má má gbàgbé orísun rẹ̀. Yorùbá. Ẹ kú àgbà. Yorùbá Yorùbá wa. Orúkọ ńlá. Òwúyẹ́. Mò ń jẹ́ ọ. O gbọ́ bí bàbá Ògúndé ti pè wá ni. Kí ló sọ? Wọ́n ní Yorùbá yóyóyó bí iná alẹ́. Yorùbá rúrúrú bí omi òkun. Kásà. Yorùbá bàbá ni bàbá ń ṣe. Àmọ́ Òwúyẹ́ jẹ́ àjọ bíra wa. Wípé kí ni? Ṣé ipò bàbá ṣìlàwá Yorùbá wà síbẹ̀ ṣá? Ẹ jẹ́ àbí wọ́n ń gbòòrò. Bẹ́ẹ̀ bàbá Ògúndé òkúkú parọ́ o. Wípé Yorùbá ti fìgbà kan jẹ́ bàbá sẹ́yìn. Láwọn ọgbà kan. Tí kìnìún wọ̀ tí ì máa wora rẹ̀ bí ọ̀dọ́ àgùntàn. Láwọn ọgbà kan. tí Tólógìní wọ̀ tí ì máa sá fọmọ eku. Láwọn ọgbà kan. tí kí ni? Tọmọdé wọ̀ tí ì máa réhoro sá. Kásà. Láwọn ọgbà kan. Ẹn. Tónígbà ò tí ì pégbé omi rẹ̀ nígbà àkólẹ̀ fáráyé. Ẹn. Láwọn ọgbà kan. Ẹn. Tọmọ Yorùbá ò tí ì máa rò pé nígbòyìnbó nìkan lọ́lọ́gbọ́n ayé. Àní láwọn ọgbà kan. Tọmọ káàárọ̀ òjíire ò tí ì máa yómi inú apẹ̀dànù torí pé wọ́n ń retí èjì. Wọ́n gbọ́ kókó òjò. Láwọn ọgbà kan. Tédè Yorùbá ò tí ì máa ti ọmọ Yorùbá lójú láti sọ. Láwọn ọgbà kan. Tọmọ Yorùbá ò tí ì máa fi gbogbo ìgbà pèdè abínibí rẹ̀ ní fanakula. Yoranji Zuruke ọmọlẹ̀ North East Anhem lórílẹ̀‐èdè Australia. Ó sọ̀rọ̀ kan tó gba làákàyè tó sì mọ́pọlọ dání púpọ̀. Bẹ́ẹ̀ni. Ó ní our language is like a pearl inside a shell. Ó káàbọ̀. The shell is like the people that carry the language. Èyí. If our language is taken away, only then that will be like a pearl that is gone. Káàbọ̀. We will be like an empty oyster shell. Ní kúkúrú èdè, ọ̀rọ̀ làákàyè tí ọ̀jọ̀gbọ́n yìí sọ ni wípé àwọn èèyàn àti èdè wọn wọ́n dàbí ọ̀rọ̀ ìgbín àti ìkarahun ni. Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn gangan ní ìkarahun. Bẹ́ẹ̀. Nígbà tí èdè wọn gangan jẹ́ ìgbín tó wà nú ẹ̀. Ó wá ní àwọn èèyàn tó bá ti sọ èdè àbí àṣà wọn nù. Ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ karahun lásán tí ò nígbín nú ni o. Bẹ́ẹ̀ni. Kòròfo lásán ni gbogbo wọn. Bẹ́ẹ̀ni. Gbogbo lọ́balọ́ba tó ń fojoojúmọ́ gbé ìgbésẹ̀ bí èdè àṣà àti ìṣe Yorùbá ó ṣe máa gbilẹ̀ sí. Ẹn. Mo kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́, mo kí yín tológun. Kábíyèsí o. Torí bí wọn ti ẹ̀ dé àfihàn ni. Mo rí tútí bàbá ń pa nínú tẹlifíṣàn, mo sì tún gbọ́ lórí rédíò. Torí íńtánẹ́ẹ̀tì gan ò níye o. Ìyẹn ẹ̀rọ ayélujára. Òwúyẹ́. Ó ń jẹ́ ọ. Kábíyèsí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ náà ò sinmi o. Wípé Ojoojúmọ́ ni bàbá ń pariwo. Wọ́n ní pé torí Yorùbá ti gbẹ̀sìn tán. Àwa da gbogbo àṣà wa sílẹ̀ ráúráú. Kásà. Orúkọ ìdílé àtoríkì ti dihun ìgbàgbé lọ́pọ̀ ìdílé wa. Ó mà ṣe o. Olúbàdàn náà fìgbà kan dákẹ́ o. Bẹ́ẹ̀ bí gbogbo àwọn orí adé yìí àti gbogbo àwọn ọba alápọ̀nlé tó kù nílẹ̀ káàárọ̀ òjíire ti kéékèèké tí wọ́n yányán tó. Bíi pé wọ́n ń pọnmi sẹ́yìn àmù ni o. Ó mà ṣe o. Ọmọ Yorùbá. Ẹ̀yin náà ẹ̀jẹ̀ àti ibi ìṣáná kíyèsí ògùn. Ẹ̀jẹ̀ àti ibi pẹlẹbẹ mọ́ ọ̀lẹ̀jẹ̀ o. Òótọ́ lálá àti bọ́ lọ́wọ́ oko amúnisìn èbó. Ṣáwa bọ̀ ni. Ṣùgbọ́n ó jọ bí ẹni wípé ara wa nìkan ló bọ́ lọ́wọ́ òyìnbó. Ṣáwo. Ọpọlọ wa ṣì ń sin gbà lọ́dọ̀ wọn. Èmi ò gbà o. Bí mo bá níná ń jó lórí omi, kẹ́ ẹ tó pè mí lópùrọ́ ayé, eérú rẹ̀ ni kẹ́ ẹ béèrè lọ́wọ́ mi. Ṣáwo. Òwúyẹ́ jẹ́ àjọ bíra wa.
wípé kí ni. nínú ìdílé tó jẹ́ ti Yorùbá ọmọ mélòó ló gbọ́ Yorùbá tó sì lè sọ dáadáa nínú wọn. ẹ jẹ́ á béèrè lọ́wọ́ àwọn aráalé. nínú àwọn tó wá gbọ́ ọ̀hún mélòó nínú wọn ló lè kọ sílẹ̀ dáadáa o. mi ò lè dáhùn. nínú àwọn tó wá lè kọ mélòó nínú wọn ló lè fàmì hùn sí kí wọn akọ́ lè dùn kà kó sì mọ́pọlọ dání. ó yẹ kó lè mọ̀. àbí tí ó bá sáàmì lórí ọ̀rọ̀ òwúyẹ́ báwo la ṣe lè mọ ọpọlọ yàtọ̀ sí ọ̀pọ̀lọ́. kò sí yàtọ̀. báwo la ṣe lè mọ irú yàtọ̀ sí irù. ìkan náà ni. báwo ni ìgbà ò ṣe ní máa jọ ìgbà tí ìgbà ò ní máa jọgba lójú ẹni. wọ́n jọra wọn. báwo lèèyàn ò ṣe ní máa fojopòjó tí ò bá sáàmì lórí ọ̀rọ̀ ó jọra wọn. òwúyẹ́ nínú ilé Yorùbá bó o bá rọmọ ọdún 3 sí 4 gbogbo wọn ló mọ ABC kà pátápátá. ìyẹn ò bá. bó o bá tún fẹ́ jára òwúyẹ́ ní kí wọ́n ka A for apple fún wọn. wọ́n kà á láì fi kan pè kan. ó sì ń wà pa. bó o bá tún fẹ́ mọ díẹ̀ sí ní kí wọ́n ka àwọn òwe òyìnbó bíi 2 blackbirds Solomon Grundy 10 green bottles mọ́tòkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. owó ń yọ ni. àwọn ògo wẹrẹ yóò kà wọ́n tí wọ́n tuntun dẹnu sí i dáadáa o. ó dáa báwọn. àmọ́ bó o bá fẹ́ rí àríṣẹ́ ọmọ Yorùbá òwúyẹ́ what. ní kí wọ́n ka abidi Yorùbá lásán. abidi. ká má ṣẹ̀ṣẹ̀ sọ ajá bí bàtà dídòjé. ẹyẹ. ká tó ṣẹ̀ṣẹ̀ mẹ́nuba àwọn abidi olówe. ìgbà náà ni ó tó yí ọ pé nǹkan ti bàjẹ́ jìnnà. kásá. tí àwọn ọmọ tí wọn ò ti kékeré gbédè abínibí ni wọ́n wàá dàgbà tí wọ́n gbédè ọ̀hún dáadáa. ojú tí ó bá ní kalẹ́ ni òwúyẹ́. kò yẹ kó mọ̀ tàárọ̀ ṣe pin ọmọ Yorùbá sọnù kó o má bá a sọnù kó tó yé ọ. ọmọ àlè ló ń fọwọ́ sí ju ẹlẹ́ bàbá wọn. ọmọ àlè ló ń fọwọ́ sí ju ẹlẹ́ bàbá wọn. ẹni sọ lẹ́nu ó sàpò ìyàkọ́. ẹni tó sọ lẹ́nu ó sàpò ìyàkọ́. ọmọ Yorùbá má má gbàgbé orísun rẹ̀. ọmọ Yorùbá má má gbàgbé orísun rẹ̀. gbogbo olùkọ́ èdè Yorùbá pátápátá láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó fi débi tó dé. à ń jẹ́ o. kí yín ẹ kú iṣẹ́ takuntakun o. yes sir. mo sì kí yín pé ẹ kú ìfaradà. àwa nìyẹn. pàápàá àwọn tó ń kọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama. all right. mo kí yín ẹ kú ìgbìyànjú o. thank you. kẹ́ẹ̀rẹ́ àwọn tí mo fẹ́ kíkú rọ́jò àti àmúmọ́ra. àwọn wo. àwọn tí wọ́n ń kọ́ èdè Yorùbá ní àwọn iléèwé aládàáni ìyẹn private schools wa. why now. torí tẹ́ ẹ bá rójú táwọn tíṣà tó kù ẹni tó ní iléèwé àtàwọn ọmọ iléèwé gan fi ń wò wọ́n. kì í ṣe irú ojú tí wọ́n fi ń wo ẹni tó ń kọ́ èdè Gẹ̀ẹ́sì àbí ti Faransé. kí ló dé fà. àwọn proprietors míì wọ́n á lanu gbàgà. a ní ẹ wo má ní ṣá Yorùbá tíṣà lásán ó fẹ́ máa gba same salary pẹ̀lú chemistry teacher. ìranù lásán kìí kúkú ṣẹjọ́ wọn o. bẹ́ẹ̀ni. wọ́n ti gbàgbé ni pé ilé tá a bá fi tọ́mọ èrè ní wọlé ọ̀hún palẹ̀ pẹ̀lú gbogbo òyìnbó tá a láàkọ́ èwo gan la lò fún advancement of the human race nínú wọn. lọ́pọ̀lọpọ̀ ọgbà táwọn ọmọ Yorùbá bá dé èbó bolẹ̀ bí ọ̀pẹ́ rẹ̀ nínú kó jẹ́ pé wọ́n fẹ́ ṣe ṣóò ní o tàbí kọ́mọ Yorùbá ti ráwọn tí ó fòyìnbó yàn jẹ. nígbà tẹ́mi wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní kíláàsì kínní àti kejì kí ló ṣẹlẹ̀. ìbágbépọ̀ ẹ̀dá àti ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ni mo kọ́ lára àwọn ohun tó ṣàwájìnà nù wọn. àmọ́ lóde ìsìn àtọmọ abúlé tí ò gbé èbó àti tìgboro basic science verbal reasoning àtàwọn èbókèèbó ni wọ́n ń kó bá àwọn ọmọ ọlọ́mọ lórí láti kékeré. àní nígbà náà lọ́hùn-ún tí wọ́n bá kọ́ wa pé wẹ̀ kí o mọ́ rèé kaná rẹ̀ jẹun tó dára lásìkò máa jẹun jù. òwúyẹ́. yes boss. mo rí i pé ewì ọ̀hún dùn lẹ́nu rẹ̀. bàjẹ́. tó o bá tún kọ nínú ọpọlọ rẹ dáadáa. ó rí i pé gbogbo àwọn ewì ìgbà ọ̀hún ni wọ́n nítumọ̀ tí wọ́n mọ́pọlọ dání. yes now. bẹ́ẹ̀ la sì rí ẹ̀kọ́ kọ́ lára wọn. bẹ́ẹ̀ni. ẹ wá gbé sẹ́gbẹ̀ẹ́ àwọn ewì èbó bíi Solomon Grundy 2 little blackbirds àtàwọn tó kù. kẹ́ ẹ sọ fún mi irú ẹ̀kọ́ tí Solomon Grundy kọ́ wa o. 2 blackbirds ẹ̀kọ́ wò la rí kọ́ ń bẹ́ẹ̀. abájọ tí gbogbo ògbóró fi kún fún èbó ìpàràpà ipò òròpò bí wọ́n tún máa tú èbó sílẹ̀ bí iṣu wúndíánù ìsìnsìnsìnsìnsìn ló máa gbọ́ bọ́rọ̀ tó bá gbàrònú bá wá ṣẹlẹ̀ tí wọ́n dá sọ̀rọ̀ ọ̀hún lóòótọ́ mọ̀ pé àròyé lásán ní bẹ lẹ́nu ọ̀pẹ́ rẹ pẹ̀lú gbogbo bó ti sọ̀rọ̀ tó kò láròjinlẹ̀ àwòkọ́ lẹ́nu ẹlòmíì àfẹ́bó àdídùn sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá gbé ohun tí wọ́n sọ yẹ̀wò dáadáa ẹ rò pé fùrọ̀ lónítọ̀hún fi ronú ni o ẹ fẹ́ lè bira yín pé ṣọpọlọ wà nínú kàràgbé eléyìí ṣá àbí ndómì lásán ló wà nínú orí rẹ̀ tí wọ́n ń pè lọ́pọlọ ṣe ẹ̀rọ àwọn tó ń pa mí lẹ́rìn jù làwọn tí wọn ò gbé èbó ọ̀hún àmọ́ àfi kí wọ́n fi tipátipá sí èbó tẹ́ ẹ bá kí wọn lásán àwọn àti adá yín lòun wá ní yẹ́
afternoon. How is àní you? wọ́n ti ẹ̀bì kan nínú wọn jọ kan wọ́n ní àǹtí ó ní yes wọ́n ní if you discover that your fiancé has esophagus what will you do? wọ́n bí ní pé tó bá lè mọ̀ pé ọkọ rẹ̀ tó fẹ́ fẹ́ ní esophagus Kí ló wá ṣé sọ? yóò fi onítọ̀hún ni àbí kí ni yóò ṣe àṣé àǹtí wo mọ̀ pé ọ̀fun ní jẹ́ esophagus Oh boy. ó ṣàlànà kó tó àmọ́ kàkà kórin àwọn ó kó sí i lẹ́nu Ṣé orin ọdẹ ló wá kó sí lẹ́nu? orin agọ̀ ló sáwọ́ kọ̀rọ̀ ẹ̀kẹ́ àǹtí ó ní well ó ní love ló má tàṣá tóun bá love ẹ̀ dáadáa òun ó fẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo esophagus rẹ̀ ni òun Ṣé kìí ṣe ìgboro ló ti sọ ṣá? bóyá Ebola làǹtí rò pé esophagus jẹ́ àbí èdè èyí mi tó ọmọ Yorùbá o tá a bá fi dídẹ òyìnbó bíi ká gbé gbogbo nǹkan tó jẹ́ ti Yorùbá sílẹ̀ ní òun Ló bá fún ẹ káwá gbé lọ́kọ̀ọ́kọ́. tiwọn ká máa gbé e lárugẹ torí tí èdè àṣà àtàwọn èèyàn wọ ò bá ti jọ wá lójú àfàìmọ̀ kó má di ohun tá a máa lọ kó èdè Yorùbá l'Amẹ́ríkà tó bá yá òwúyẹ́ Yes boss. skul wo ló wà ní ìsín. University of West Virginia. Oh, that's good. Course wo ló wá ń study ń bẹ̀? Well, mo ń study Yorùbá semantics. Ọlọ́run má jà àríná kànga. Àbẹ́yìn òmò pálápàrútù lè bó ni. Ojú ẹsẹ̀ ni wọ́n ti yí tán wa padà lọ́gán. Báwo? Àbí òyìnbó kan náà tó jẹ́ kọ́ ọmọ adúláwò máa pera rẹ̀ lẹ́rú pẹ̀lú orí yíyá kọ́ ni. Lọ́nà wo? Ọmọ Yorùbá wúra rẹ̀ sùn. A ní I'm the nigger you don't want to mess with. Ó ń pera rẹ̀ lẹ́rú òyìnbó pẹ̀lú inú dídùn àtòrí yíyá nù. Ṣé bí wọ́n ní bá a bá ka ẹrú ó yẹ kí inú ẹrú tó lọ́pọlọ bàjẹ́ ni. Bẹ́ẹ̀ni. Kí wá ní ká ti pe tẹni tó tún fokùn ẹrú òyìnbó sọ́rùn bí ẹ̀ṣọ́ lẹ́yìn tá a la àti bọ́ lọ́wọ́ wọn. Ọmọ Yorùbá sọnù kó o má bàa sọnù kó tó yé ọ. Yorùbá onítàn wọ́n mi kú èdè àbínibí onítàn wọ́n mi kú àṣà ilé wa onítàn wọ́n mi parun Yorùbá onítàn wọ́n mi kú. Nígbà tójú ṣì ń bẹ lórúkún tọmọ Yorùbá bá múra orí ẹni a sì tún máa wú àmọ́ lóde sìn ọmọkùnrin Yorùbá wọ ṣòkòtò á dàbí ẹni wípé àwọn ẹ̀mí àrí kan ń fà á bọ́lẹ̀ nídìí Ó ń rẹ̀ sag ni. ni gbogbo bọ́ksà àwọn tí wọ́n wọ̀ tẹ́lẹ̀ lẹ́ẹ̀ máa wò ń ta dondo àwọn ọmọbìnrin Yorùbá mi amúra tán wọn dàbí búrẹ́dì agége Lọ́nà wo? ṣé wò rí wípé tí wọ́n bá ní àwọn fi nylon bu àṣírí búrẹ́dì tán ìhòòhò náà ló sì wà ní àbí parọ́. nígbà téèyàn bá múra tán tó jẹ́ gbogbo ìhòòhò rẹ̀ ló wà níta sóòrè yìí tó tiẹ̀ máa ń bí mi nínú Èwo ni? àwọn tí wọ́n wẹ̀wù tí ò bokùn tí ò bòdodo wọn àṣàyà sílẹ̀ bí ẹni pé ara wọn ò jẹ́ nǹkan kan lójú wọn bí wọ́n bá ti gbé ìgbésẹ̀ bíi mẹ́ta bíi mẹ́rin péré wọn á fi tipátipá fà á sílẹ̀ àmọ́ ká tó ṣẹ́jú pẹ́rẹ́ aṣọ ti tún fò sókè pèhèrè bí aṣọ ìṣinṣin o ẹ jẹ́ kí wọ́n gun ọ̀kadà tán ná kí ẹ tó rélé yà wọn dáadáa níta Ó mà ṣe o. bẹ́ẹ̀ ọ̀làjú náà ni wọ́n pè bẹ́ẹ̀ bá bí wọ́n o Fashion ni. ọ̀làjú dé àwọn ọmọbìnrin wa ti ń wọ skẹ́ẹ̀tì máfogọ́tà ọ̀làjú dé ọmọ Yorùbá sọra rẹ̀ di sinimá àgbéléwò lójú pópó civilization dé ọmọkùnrin Yorùbá bẹ̀rẹ̀ sí ní ṣe bí obìnrin swaga dé ẹ̀yìn èèyàn wa ọ̀dọ́langba bẹ̀rẹ̀ sí kẹfun sórí wọ́n donírun funfun pápápá bẹ́ẹ̀ ojú ní nǹkan bòójì òun pàpàràn dé bẹ́ẹ̀ Ó parọ́. wọ́n kánjú irun funfun ó padà wá bò ọ́ tìpéǹpéjú ó ní láti ṣe bí òyìnbó ká tó mọ̀ ọ́ léèyàn gidi àwé Bẹ́ẹ̀ni. àìsàn burúkú ni racial inferiority complex Ó lágbára. Ọlọ́run bá mi ó wo gbogbo wa sàn ni o Àmì àṣẹ. nígbà tí Mark Zuckerberg tó ní Facebook wá sílùú Èkó lọ́jọ́ sí Aye. òun náà dán oúnjẹ Yorùbá wò ó ọwọ́ rẹ̀ ní fi ń gé òkèlè tó sì ń ṣèyàn léṣe ẹ̀yìn ẹgbẹ́ òkèlè fọmọ Yorùbá wò ná Kí ló máa ṣe? tó bá jẹ́ kọ̀rọ̀ yàrá wọn ni wọ́n lawọ́ mọ bí ìlú àkúbà àmọ́ bí wọ́n bá dé ìgboro síbi àmúga ni ọmọ Yorùbá ó tún máa fi gbé òkèlè lọ sọ́fun ẹ̀ wá mọ ohun tèmi ń rò ní Kí ni? òyìnbó ló gbé ìrẹsì délẹ̀ wa o Àwọn ni. òyìnbó ní ṣíbí la fi ń jẹ̀rẹsì wọn ò kọ́ Bẹ́ẹ̀ni. wọ́n gbé spaghetti àti noodles dé àwọn oúnjẹ wíníwíní bí ọ̀mùnú èkó lóhun òyìnbó ní síbí àmúga ni wọ́n fi ń jẹ kódà wọn ò já ń pátá o Bẹ́ẹ̀ni. òwúyẹ́ kíní kan tó dá mi lójú gbangba ni pé Kíni? òyìnbó kọ́ ló gbé àmàlà gbóná àti ọbẹ̀ àbùlà délẹ̀ wa o Láíláí. wọn ò sì ní any goddamn constitutional right láti sọ fún mi bá a ti sin òkèlè rẹ̀ Èèbó lọ pọ̀. fún ọmọ Yorùbá ẹ jẹ́ a jọ pawọ́pọ̀ gbéde wa lárugẹ o àti gbọ́ o. torí tí èdè Yorùbá ò bá gbilẹ̀ láàrin ọmọ Yorùbá gbogbo ìṣọ̀kan ọmọ Oòduà tá à ń pariwo
pàbó ni gbogbo ò padà wàá já sí. bẹ́ẹ̀ni. àbá àmọ́ náwó náírà ká ṣe mítìnì jù bẹ́ẹ̀ lọ. tọmọ Yorùbá bá ti fi àṣà ìṣe àti èdè wa sílẹ̀ ọ̀rọ̀ òun pàpà wá dàbí ọ̀rọ̀ aláǹtakùn tó kọ́lé tán tínú rẹ̀ ń dùn ní o. ṣé lóòótọ́. láì mọ̀ pé kò sí ohun tó yẹpẹrẹ jù lé òun lọ. mo kí gbogbo ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó à ń gbọ́. fún gbogbo iṣẹ́ ribiribi takuntakun tí wọ́n ń ṣe kéde Yorùbá ó má bàa parun. bẹ́ẹ̀ni. Ọlọ́run ó mọ fún yín ṣe àtàwọn tó kù tó fẹ́ tọ orípa ńláńlá tẹ̀ ń tọ̀ yìí o. àmín o. ọmọ Yorùbá o ó dọwọ́ èmi àti ìwọ ẹ kọ́ àwọn ọmọ yín ní ẹ̀kọ́ èdè Yorùbá ẹ sì mọ́ gbàgbé àti kọ́ wọn bá àti súnmọ́ gbà. bẹ́ẹ̀ni. gbogbo bá àti bọ̀ fágbà kábà lè kọ́gbọ́n lọ́dọ̀ àgbà ní kẹ́ ẹ fi kọ́ wọn o. àti gbọ́ o. gbogbo ẹ̀yin àgbààgbà májì ó bàjẹ́ ilẹ̀ Yorùbá gbogbo professors and doctors of Yorùbá language yóò mọ ju yín ṣe kò ní sú yín kò sì ní rẹ̀ yín o. àmín o. àgbọ̀ ní tán lórílẹ̀ láṣẹ Ọlọ́run ọba Ìdùmarè. àṣẹ o. ọmọ ológun Àjàní ìkan tún relé èmi lọ́mọ abẹ́rẹ́ mẹ́ta àṣàgẹ́ ọ̀kánkán ọ̀kánnù ọ̀kan yòókù ni wọ́n fi ń rán gbàṣọ. káàbọ̀. títí dọjọ́ mi ọjọ́ rẹ̀ tá a mọ̀ pàdé lórí fọ́nrán. ire o. ire. ẹ̀kọ́ mọ yín lẹ́kọ́ o ẹ kú kiri dìde. ẹ̀yin bímọ bímọ gbogbo ẹ̀ túnra mú. ẹ̀kọ́ mọ yín làṣà o ẹ kú kiri dìde o. ẹ̀yin bímọ bímọ gbogbo ẹ̀ túnra mú. ẹ̀kọ́ mọ yín lédè o ẹ kú kiri dìde. ẹ̀yin bímọ bímọ gbogbo ẹ̀ túnra mú. ẹ̀kọ́ kì í sọ̀rọ̀ yẹpẹrẹ báàkù kọ́kọ́ lóru ọ̀gànjọ́ o. ẹni tó sùn wá dìde. lóru ọ̀gànjọ́ o. ẹni tó sùn wá dìde. lóru ọ̀gànjọ́ o. ẹni tó sùn wá dìde. ẹ̀kọ́ kì í sọ̀rọ̀ yẹpẹrẹ báàkù kọ́kọ́ lóru ọ̀gànjọ́ o. ẹni tó sùn wá dìde. lóru ọ̀gànjọ́ o.